ó ti ń rúgbó bọ̀ nípínlẹ̀ Èkìtì o, kódà ó ti fẹ́ máa yẹrùkú gbòòlà o. Àwọn báńdíìtì wọ́n ti balẹ̀ bàgẹ́ sípínlẹ̀ Èkìtì. Wọ́n ti fẹ́ máa sọsẹ́ o, bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ máa jínigbé gbowó lọ́wọ́ ẹni nípínlẹ̀ Èkìtì. Àmọ́ ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi o. Àwọn Àmọ̀tẹ́kùn tí ń bẹ ní Ọ̀yẹ́ Èkìtì wọ́n gbá wọn mú gbàgì báyìí ni. Àmọ́ kàkà tó yẹ kí wọ́n waste tí wọ́n dànù, kí wọ́n fi wọ́n ṣòfò dànù, bó ti ṣe máa ń fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣòfò, ṣe ni wọ́n tún gbé wọn lọ sọ́dọ̀ àwọn response squad, àwọn ọlọ́pàá, wípé ẹ̀yin ọlọ́pàá ẹ wò ó, àwọn bandit tá a mú leléyìí o, àwọn leléyìí o, wọ́n fẹ́ lọ máa tì wọ́n mọ́lé. Ṣé báwọn bandit ṣe ń ṣe àwọn ará tiwa nìyẹn? Ṣé kò yẹ kó waste tí wọ́n dànù? Ẹ̀yin èèyàn, wọ́n tún fọwọ́ ń ra wọn lórí. Tẹ́ ò bá gbàgbé, àwọn bandit tí àwọn ìpínlẹ̀ Ondo tí wọ́n gbá mú kòpẹ́kòpẹ́ yìí, báwọn náà ṣe lọ fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ nù. Ṣé bá ṣe máa bá lọ rèé lórílẹ̀‐èdè Nàìjíríà? Àwọn bandit tí ń wọ ilẹ̀ Yorùbá bọ̀ díẹ̀ lẹ́rìí yìí o, ẹ̀yin èèyàn. Ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìí tó yẹ pé àwọn Àmọ̀tẹ́kùn wa tí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́, tí wọ́n tún rá àwọn bandit gbá mú, kàkà tó yẹ kó máa wéèsì gbogbo wọn dànù lọ́kọ̀ọ̀kan léjèèjì, ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni wọ́n ń tún mú wọn lọ. Ẹ wò ó, ẹni tó jẹ́ Commissioner for Information nípínlẹ̀ Èkìtì, Alàgbà Adéníyì, òun náà ló ń fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ o pé lánàá òde yìí níṣẹ̀lẹ̀ abàmì yìí ló ṣẹlẹ̀ o, níbi tí àwọn bandits tó jẹ́ pé wọ́n lọ síbi 16 bandits. Wọ́n láwọn afurasí bandits ni wọ́n, torí pé kí ni wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹdẹ olóró kọ̀ọ̀kan lọ́wọ́ wọn, àwọn AK-47 rifles, owó tùlùtùlù, àwọn owó ransom tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n bá lọ́wọ́ wọn o. Nǹkan dé, kódà wọ́n tún bá àwọn ID card vigilante lọ́wọ́ àwọn bandits. Kí ni ID card vigilante ń ṣe lọ́wọ́ àwọn bandits? Àwọn Fúlàní darandaran, àwọn Fúlàní darandaran nípínlẹ̀ Èkìtì, kí ni ń ṣe lọ́wọ́ wọn torí Ọlọ́run pẹ̀lú àwọn ọ̀bọ oró? Kí ló ń ṣe lọ́wọ́ wọn? Ẹ̀yin èèyàn, ẹ dákun ẹ súnmọ́ bí, ẹ bá mi comment, kẹ́ máa like, ẹ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n, kó wáyé sì kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Àrà wo ni wọ́n fi wọ́n dá? Kí nìkan tí wọ́n ti fi wọ́n ṣe? Gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Ṣáájú àkókò yìí kọ́, ẹ jẹ́ sáré dójú ọjà náà, mò ń bọ̀, ẹ má yí kúrò ńbẹ̀ o. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. Kòró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. Kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání látàrí kòkòrò abẹ́. Kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọbìnrin. Kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. Ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò láyìíká tó mọ́ tónítóní. Gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá ni Glutathione ń bá jà. Kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. Iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. Òjò dúró wò. Má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. Kó pa ọ́ dànù. Ó yá yára ṣàṣà. Kó pe nọ́mbà yìí láti ọ̀dà fún Glutathione tiẹ̀. 0906-866-4147. Lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Òpin ti dé bá gbogbo vaginal infection. Káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. Kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. Ó bá ti gbé Glutathione natural capsule lura. Àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. Ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocicin natural Glutathione capsule. Ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. Ẹ tún káàbọ̀ padà, ẹ̀yin èèyàn mi, abẹ́rẹ́ pélé ní agbára. Kọ́nà ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa o. Àárín lọ́jọ́ tẹ̀mí ń pọ̀ náà o. Ẹ bá ń ṣàmì àdúrà, kẹ bá ń gbé tú àdúrà mi. Lánàá òde yìí níròyìn kan ló gbòde kan o. Wípé àwọn ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn tí ń bẹ nípínlẹ̀ Èkìtì lọ́hùn, pàápàá jùlọ nílùú Ọ̀yẹ́ Èkìtì, wọ́n ṣe kòńgẹ́ àwọn bandits tí wọ́n rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ káàkiri, tó sì jẹ́ pé àwọn bandits yìí gbogbo èròǹgbà wọn ni pé kó ń wọ gbónú igbó tí ń bẹ nípínlẹ̀ Èkìtì, kó lọ dominate ibẹ̀ tán yányán, kó wọ́n máa jí àwọn èèyàn gbé wọnú igbó, kó máa gbowó lọ́wọ́ wọn láti máa dá wọn padà. Business yẹn ó ti ń dùn mọ́ wọn, ó ń dùn mọ́ wọn lẹ́ẹ̀kẹ́. Tẹ́ ò bá gbàgbé, ẹ rí i pé ọba aláyé kan tí wọ́n gbé ní ìpínlẹ̀ Kwara ní kòpẹ́kòpẹ́ yìí, òun àtọmọ ẹ̀, àwọn báńdì ṣẹ̀ṣẹ̀ fi wọ́n lẹ̀ ní o. Ní kòpẹ́kòpẹ́ yìí náà ṣẹ̀ fi wọ́n sílẹ̀, kọ́ìn tó fi wọ́n lẹ̀ 20 million naira ni wọ́n gbà lọ́wọ́ wọn. Kí ló yẹ kí àwọn vigilante ti wá
àwọn àmọ̀tẹ́kùn tiwa àwọn ẹ̀ṣọ́ aláàbò wa nílẹ̀ Yorùbá kí ló yẹ kó máa fa àwọn báńdíìtì ṣe ṣó yẹ kó máa gbé wọn jó ni torí gbà tó bá lọ tì wọ́n mọ́lé báyìí káwọn nǹkan tó ní agbára látòkè kó má tún máa pèpè kó yọ̀ǹda wọn kọ́nà ọba Èdùmàrè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá àwọn báńdì tí ń dominate wọn ìpínlẹ̀ Kwara ẹ̀rí pójoojúmọ́ ni wọ́n ń sọ sẹ́ńbẹ̀ ń tiẹ̀ ó tẹ̀ tí wá di lemọ́lemọ́ wọ́n ti dé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti pé bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí abẹ́mẹ̀ta tí wọ́n ti sọsẹ́ táwọn báńdì ti sọsẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí wọ́n ti ń wọ ìpínlẹ̀ Èkìtì lọ bẹ́ẹ̀ sì ni wọ́n ti ṣe kòńgẹ́ wọn nípínlẹ̀ Ondo ibo ni wọ́n tún wọ́n kù báyìí nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn abẹ́rẹ́ pé nǹkan ti dé báyìí kọ́nà ọba Èdùmàrè kó máa ṣaláàbọ̀ lórí wa ní o gbogbo àwọn ọba wa nílẹ̀ Yorùbá àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá àwọn ìjọba nílẹ̀ Yorùbá ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ní kíákíá o kó tó di pé wọ́n dominate tàpá yányán torí ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o torí àtijọ́ la ti ń gbọ́rọ̀ wọn látòkè lọ́hùn òkè ọya lọ́hùn ni wọ́n ti ń sọ sẹ́tẹ́lẹ̀ wọ́n ti wá ń wọlé tì wá báyìí ṣó nígbà tó bá délé àwọn oníkálukú àwọn èèyàn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi gbé ta kí ni ìgbésẹ̀ táwọn ìjọba ń gbé lórí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ẹ̀yin èèyàn jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára àdéhùn jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀dẹ̀rù pẹ̀sẹ̀. gbogbo ojú tó ń wò mí yálà láti ilẹ̀ Yorùbá títí tó fi dé òkè òkun ni ìwọ tí o rò pé ó ti tán jẹ́ ń sọ fún ọ o má fi ìrònú para ẹ torí wípé ewé ń jẹ́ ewé wà egbò wà fún àwọn tí Elédùmarè kò lé lọ́wọ́ tó sì mọ lílo ẹ̀ ewé àtegbò ó ń jẹ́ bíi tàtijọ́ o yálà ìwọ tó jẹ́ wípé diabetes ló ń dẹ̀ ọ́ láàmú ni ó wọ́n mọ ni ó kù díẹ̀ káàtó àbí àrùn àgànná mental problem ló bá ní ló ń dẹ̀ ọ́ láàmú ewé àtegbò wà o bí àwọn baba ńlá baba wa ṣe ń lò láyé àtijọ́ ó wà bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ wípé àtọ̀ ṣúgà ló ń dẹ̀ ọ́ láàmú ni ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni tó o bá ti ní ìgbàgbọ́ wípé tó o bá ti lò ó ti rí bẹ́ẹ̀ Elédùmarè kó lé àwọn kan lọ́wọ́ o bí mo ṣe jogún ẹ̀ lọ́wọ́ baba ńlá baba tó bí mi lọ́mọ lágbá Elédùmarè tí mo bá lò fún ẹ Elédùmarè á jẹ́ kó jẹ́ fún ọ o á jẹ́ kó jẹ́ fún gbogbo ojú tó ń wò mí lé ìwọ tó wá jẹ́ wípé ó ń ṣiṣẹ́ ó ń jẹ̀jẹ̀ ìlérí ni ó ń ṣe ó ń kù díẹ̀ káàtó ni ó ti dópin látòní lọ kàn sí mi ẹ pè nọ́mbà mi +234 81 32 57 33 88 081 32 57 33 88 lágbára Elédùmarè ilé ayé mi àti ẹkùn ní ó wà bákan náà mọ́ ó dàbọ̀.